Hey, lovely fans all over the world. Still remain international. Gbogbo ẹ̀yin lovers mi tí ẹ ń wò mí. Ẹ wo iṣẹ́ yìí ni wọ́n pè ní iṣẹ́ àwẹ̀dànù. Iṣẹ́ yìí wọ́n pè ní iṣẹ́ àwẹ̀dànù. Ṣé ẹ rí iṣẹ́ tí ẹ̀ ń wò ní omi tí ẹ̀ ń wò yìí? Ẹ máa wá tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yìí. Ìgbìyànjú ṣe kókó ọmọ ìyá mi. Gbìyànjú. A bá sọ ọ̀kan kékeré fún ẹ ọmọ ìyá mi ṣe. Tẹ́ bá sọ ọ̀kan ńlá fún ẹ ṣe. Má sọ pé torí pé bí nǹkan tó ń ṣe fún ẹ kò lè ná ẹ lówó irọ́ náà pa àbí ó jẹ́ ewé lásán irọ́ náà pa má sí bẹ́ẹ̀ kò dáa. Kí ló máa ṣe ọmọ ìyá mi? Ẹ jẹ́ ká lọ wá eléyìí ni ewé tó pè ní ewé afẹ́lóru tó pè ní ewé àjọbàlẹ̀. Ó ní ewé afẹ́lóru náà tó pè ní ewé àjọbàlẹ̀. A máa tọ́ ewé àjẹgbẹ́ a máa kó sínú kò sí ya máa jásí òní yẹn olóńjásí yẹn àwa àpọn bọ́kẹ̀tì omi kan sílẹ̀ àwa mú ewé afẹ́lóru àjàsí. Iṣẹ́ tí ẹ rí yẹn ni wọ́n pè ẹni tí ìdíwọ́ ìdènà bá wà lára ẹ̀ bóyá àṣàsí wà lára ẹ̀ ni o ìdíwọ́ wà lára ìdènà wà lára ẹ̀ ní ọgbà tó bá lo kọ́kọ́ lo iṣẹ́ yẹn ọ̀nà àkọ́kọ́ ṣí fún ẹ náà tó bá kọ́ wẹ̀ ẹ́ ọ̀nà àkọ́kọ́ ṣí fún ẹ ọ̀nà àlà fún ẹ. So eléyìí tó tẹ̀lé yẹn eléyìí tó ń kó yìí ó ní ewé àkókò ẹnìkan èèpè ó mọ igi àkókò bí ègún bá wà lórí ẹ nígbà yẹn lójú ẹsẹ̀ yẹn ó máa kọ́ bójú ọjọ́ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje bílẹ̀ sílẹ̀ week 2 weeks ó máa kọ́ kó lórí ẹ náà èpè mọ́ igi àkókò èpè mọ́ ewé àkókò so ewé àkókò nìyẹn bò ẹ jẹ́ kó jẹ́ tòòjọ́ tútù ni tòòjọ́ ló gbúdọ̀ jẹ́ ó nìyẹn ẹ kó sí ẹ gbó pẹ̀lú ẹ ó máa mú ègún kó lórí nǹkan omi tẹ́ rí yẹn ó máa mú ègún kó lórí ègún ẹni tí ègún bá wà lórí ó máa mú kó ń bẹ̀ ó máa mú ìdíwọ́ ìdènà kó lára wà á rí ọjọ́ tó bá wẹ̀ ẹ́ wà á máa rí pé ní ọjọ́ kejì àárọ̀ alẹ́ ló máa ń da kí àwọn ṣe láàárọ̀ kí àwọn wẹ̀ lálẹ́ òun ló máa da so ó máa jẹ́ kí wà á ti ṣe láàárọ̀ kùtù wà tó bá wà di alẹ́ wà á yọ ṣàkìṣàkì ewé ẹ̀ dànù bá ti yọ dànù ọmọ ìyá mi wà á fi ọṣẹ tó bá wù ẹ́ wà á fi wẹ̀ ẹ́ pẹ̀lú kọ̀ọ̀kan àkó ṣàkìṣàkì ẹ̀ dànù ewé ẹ̀ dànù ewé eléyìí sìn ewé ìyálòde funfun lélẹ́yìí ewé làpálàpá funfun yẹn wà á kó pẹ̀lú ẹ̀ ọ̀yá máa gbó pẹ̀lú ẹ̀ so ti onóńgbò yẹn o tó bá ti wá gbó tán ẹ wá kó sínú ẹ wá gbé sínú oòrùn tó bá ti gbó tán tó bá ti kúnná ẹ wá buyọ̀ ìsebẹ̀ ẹ bu ìsebẹ̀ kan onídìdì yẹn ló dájú iyọ̀ ìsebẹ̀ dídì ló dájú ẹ máa bu ẹ fọwọ́ kan bù ẹ fọwọ́ àlàáfíà wa bù ẹ wá dà sínú ẹ bá ti dà sí àwa gbé sórùn láàárọ̀ láti àárọ̀ títí di alẹ́ wá di ìrọ̀lẹ́ bí àwọn 5 o'clock bí 6 o'clock ẹ máa gbé ẹ máa lọ wẹ̀ ẹ lè wẹ̀ ní bedroom ẹ lè wẹ̀ níta o so pẹ̀lú ẹni ọṣẹ tó bá wù wá lójú ẹsẹ̀ lágbára Èdùmàrè gbogbo ìdààmú kò lára wa àdúrà gbàgbà o tó bá tún wẹ̀ gbogbo sọ pé irọ́ gbogbo kan ní irọ́ ní tiẹ̀ títí tí àkókò máa fi kọjá ẹ àdúrà gbàgbà o ayọ̀ àtúwà lọ́wọ́ so thank you very much God bless you ire o kàǹkà.